السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مرج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان ẹ jẹ́ sọ pé Allahu Akbar. Ìtumọ̀ ń bẹ nù gbogbo ohun tí ó ṣẹlẹ̀ ń jókòó yìí. Bí wọ́n bá ní Alhaji Muteehullah ọ̀kẹ́ Ọlọ́run bò wọ́n láṣìírí. Bó ti bò wọ́n láṣìírí tóun bàbá rí wọlé yìí nù àṣírí tọ́lọ́run bò wọ́n á ní Alhaji Muteehullah ẹ lè ṣe palẹ̀mọ́ o do. Àti ẹni tó kọ́kọ́ kéwú tó jẹ́ àfa wa Abdulbasit àti àfa wa Muzammil ẹ̀dọ́ àti Alhaja wa Mutmainna. Ìntàn ké fún wa yìí àfa àti mo dá dúró lẹ́ẹ̀kan bí o bá tiẹ̀ láyà bẹ́ẹ̀ ta ló fẹ́ fi tiẹ̀ jọ a máa jogún gbogbo nǹkan náà ni ìláyà ṣé òṣàṣì lílo òun gbé dé àyìn I'm not done ustaz I'm not done. Ó bẹ ké bí àwọn ọmọ kéékèèké báwọn ọmọ kéékèèké ti ń yà nísìnyí àní tìfẹ́ gbàgán táwọn ìyá wọn ti ọkẹ́ ẹ̀dákẹ́ gbà lọ wọn dédé ibi tó ha dé náà nù. Mọ́mí àti dáàdì wọn máa ń sọ pé ẹ jẹ́ kán kà á kì í ṣe kí wọ́n fẹ́ fi ṣe fáàrí wọ́n fi ń dúpẹ́ fọlọ́run ni pé Ọlọ́run àwa ló ṣe léyìí fún tán bó o ti kẹ́ wa tó o tún yọ Kùránì kó nù gbèsè ayé wa. Alhaji Muteehullah ọba tó ṣe léyìí fún yín gbogbo ohun tí màá mú yàn sọ pé ìbámu tó ka Kùránì jọ tó fẹ́ sílé náà nù òun ní tí wọ́n á ń yọ àyàlẹ̀ báyìí níta gbangba ọmọ tó ké Kùránì tó ní I'm not done òun ní tí wọ́n á ń wé láòdù yìí àfáà tó kà á tó ké ń bẹ̀rẹ̀ àwọn làwọn tí wọ́n ń ta rísílà káàkiri yìí wọ́n ń ta codeine tó tolé yìí ọlọ́mọdé mọ́jà àwọn ọmọ yìí máa padà síbu bẹ́ẹ̀ ẹ̀ ṣe àmín ẹ̀ ṣe àmín ẹ̀ ṣe àmín náà kó lókè lẹ́ẹ̀kan sí i ọlá agbára àtàṣẹ tí ń bẹ lára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.